ó sọ̀rọ̀ nípa rédíò àbí bẹ́ẹ̀ kọ́ kò yé ni ó dẹ̀ iye torí pé ìkà tó ń ṣe ni tó bá jẹ́ pé ó ti gbọ́ tí wọ́n ti pé òye yé ìjìnlẹ̀ ní ìgbà ayé àwọn nàdẹ́kò wọ́n ṣe rédíò kan tó pè ní Kudi rédíò. It was not in Nigeria. Kẹ́lì mọ̀ pọ́pọ́lọ́ ẹ ti jọ́jọ́ rédíò yẹ London ní rédíò yẹ bẹ́ẹ̀ sì sí Kudi rédíò tí Tinubu tó jẹ́ president lé ní ó máa ń pa ẹ̀ Délé Muhammadu àti Káyọ̀dé Fáyẹmí the former governor of Ekiti state tó dẹ̀ jẹ́ wípé àwa tá a wà ń lé ń bíbà yìí àwọn rédíò ìgbàanì táwọn bàbá wa ní ibẹ̀ láti ń gbọ́ tá a bá ti gbé sí SW amọ̀lẹ̀ kérékété ní tí a máa gbọ́ tó dẹ̀ jẹ́ ká mọ̀ tó ń lọ ń gbàyẹ gbogbo àrà tí Abacha ń dá gbogbo àrà tí àwọn òjẹgúdú jẹrá torí ń gbàyẹ lọ́hùn ìròyìn tó bá máa sọmọ Yorùbá láǹfààní wọn nígbé síta so tàbí bàbá bá lè ṣe rédíò lẹ́nìí tí rédíò bá lè jáde tó dẹ́ pé wọ́n máa gbọ́ káàkiri gbogbo àgbáyé wọ́n rí wípé àṣeyọrí kan tó jáde látọ̀dọ̀ bàbá Prof Banji Akíntóyè ni ẹ mọ̀ tẹ́lẹ̀ pé ọmọ àlè ní Ijinle. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣé last week àbí last 2 weeks láti sọ pé máa tún bẹ̀rẹ̀ sí fowó ra wò ẹjọ́ how market o ṣòwò yẹn tiẹ̀ wá ń sin àtọ́ kò sówó lẹ̀ mọ́. A gbọ́ pé wọ́n ń ta rédíò. Mo ń béèrè question kan lọ́wọ́ ara mi. Ẹjọ́ ṣé liability ni àbí asset? Irú àǹfààní wo lẹ máa jẹ nínú rédíò tí wọ́n ń tà fún yín? Tá bá sọ̀rọ̀ nípa best form of transmission communication in terms of radio lẹ́ni online radio station is the best. Ó ṣe iṣẹ́ ó wà effective ju short wave lọ àti iṣẹ́ medium wave àbí NW and SW more effective. Why? Because kò síbi tẹ́ ẹ bá wà lábẹ́ ọ̀run àfi tí o bá sí internet open wave signal ẹ máa ń dúró. Welcome. Good afternoon. Ẹ wọ ṣe transmitter kékeré tí wọ́n tà fún yín. Afternoon. 35,000 naira. Afternoon. Ẹ jọ ẹ máa bá mi share afternoon. tó fẹ́ máa ṣiṣẹ́ tí fẹ́ máa gbọ́dọ̀ transmitter yìí. Èsì ọ̀rọ̀ fún Ìjìnlẹ̀ ọmọ àlè Ondo state. Owó lọ. Ìjìnlẹ̀ yìí sọmọ ọkọ. Ṣé Mr. Crook àbí Braga àbí kí náà gbórúkọ ẹ̀ tó gba 25 million ṣé 25 million àbí 15 million owó rédíò lọ́wọ́ yín níjọ́sí. Ọmọ Yorùbá kí ló dé náà tọ́pọ̀lọpọ̀ ọdún yóò kí n ronú. Okay. Ẹni tó gba owó rédíò station lọ́wọ́ yín lọ́jọ́ kìíní àná tó ní owó wà lọ́wọ́ ẹ̀ tó lọ sí rédíò ṣiṣẹ́ ju ọjọ́ kan lọ. Let me share it. Ọ̀nà tó sọ pé kí n máa sanwó sínú àkáǹtì tí. Let me share it. Lọ ta rédíò fún. Ẹ bá mi pa àwọn èèyàn wọlé. Ṣé wọ́n ní inú èsì òbí jóni lẹ́ẹ̀mejì? Ṣé ó lóòótọ́ wù yín kẹ́ bọ́ kúrò lóko ẹrú? Àbí ó wù yín kẹ́ ṣe máa ṣe àwọn ará? Ṣé bí ọ̀rá o? Ṣé ó ní kọ́tọ́ fi tẹ̀yìn ni? Àbẹ́ ilẹ̀ dira yìí? Ẹ má jẹ gbogbo ẹyẹ tí máa gbọ́. Mo kí yín pé ẹ káàsán gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko káàkiri gbogbo àgbáyé. Àṣírí ẹ̀kọ́ ìtú lójú ewé àṣírí yín ò ní tú. Ìmọ̀ta ò ní jọ lórí yín. Ó fi hàn wípé àwọn tó ń ba Yorùbá jẹ́ ò tí ì padà. Inú mi dùn pé gbogbo tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá yóò ti mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè. Ẹ̀yin ọmọ Yorùbá yóò ti mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè. Ẹ̀yin ọmọ Yorùbá yóò ti mọ ọmọ tó yẹ ká fi yangàn láwùjọ. Wọ́n ní bọ́mọdé bá kọyán alẹ́ bàbá ẹ̀ á pé jókòó á fìtàn balẹ̀ fún ohun tí ò bá yé ọmọ mi ò dẹ̀ yé ṣe rí àwọn ọmọ kan wà tó jẹ́ pé ìkórìtà gọ̀ láti bí wọn bàbá mi àkàlàmọ̀gbò yóò dára fún yín àwọn ojúlówó ọmọ Oǹdó làwọn ẹ̀ ní pé yìnkìn ayé yín ò ní pé yìnkìn ẹ̀ ní jọba bíi ti Ìjìnlẹ̀. Number 1 ó sọ̀rọ̀ nípa rédíò àbí bẹ́ẹ̀ kọ́ kò yé ni ó dẹ̀ iye torí pé ìkà tó ń ṣe ni tó bá jẹ́ pé ó ti gbọ́ tí wọ́n jẹ́ pé òye yé Ìjìnlẹ̀ ní ìgbà ayé àwọn nàdẹ́kò wọ́n ṣe rédíò kan tó pè ní Kudi rédíò. It was not in Nigeria. Kẹ́lì mọ̀ pọ́pọ́lọ́ ẹ ti jọ́jọ́ rédíò yẹ London ní rédíò yẹ bẹ́ẹ̀ sì Kudi rédíò tí Tinubu tó jẹ́ president lẹ́ni ó máa ń pa ẹ̀ Délé Muhammadu àti Káyọ̀dé Fáyẹmí the former governor of Ekiti state tó dẹ̀ jẹ́ wípé àwa tá a wà ń lé ń bíbà yìí àwọn rédíò ìgbàanì táwọn bàbá wa ní ibẹ̀ láti ń gbọ́ tá a bá ti gbé sí SW amọ̀lẹ̀ kérékété ní tá a máa gbọ́ tó dẹ̀ jẹ́ ká mọ tó ń lọ ń gbà yẹ gbogbo àrà tí Abacha ń dá gbogbo àrà tí àwọn òjẹgúdú jẹrá
torí nígbà yẹn lọ́hùn ìròyìn tó bá máa ṣọmọ Yorùbá láǹfààní wọn nígbè síta so tàbí bàbá bá lè ṣe rédíò lénìí tí rédíò bá lè jáde tó jẹ́ pé wọ́n máa gbọ́ káàkiri gbogbo àgbáyé wọ́n rí wípé àṣeyọrí kan tó jáde látọ̀dọ̀ bàbá Prof Banji Akíntóyè ni ẹ mọ̀ tẹ́lẹ̀ pé ọmọ àlè ní Ìjìnlẹ̀ kì í ṣọmọ ọkọ ilẹ̀ Yorùbá ó ń béèrè pé kí ni rédíò yẹ àǹfààní wo ni rédíò yẹ máa ṣe fún wa number one àǹfààní tí rédíò yẹ máa ṣe fún wa ni wípé torí pé a mọ̀ pé àwọn ọlọ́pọlọ pípé ló máa ṣiṣẹ́ lórí rédíò yẹ wọ́n á dẹ̀ máa gbé nọ́mbà wọn síta tábà wà sọ pé ẹjọ́ o ní òkè akọ àwọn ará bíbá yìí tuntun débẹ̀ o wọ́n á lè máa bá wa pariwo mẹ́ pé àwọn ará bíbá yìí ń ṣiṣẹ́ lókè akọ number one the radio will work for the security of Yoruba land ó tún máa mú kí iṣẹ́ awareness wa àwọn tí òye níbi tí mo ti ń bọ̀ àní ọjà ni mo wà yìí èmi ò ṣe Yorùbá nation mi pamọ́ inú mọ́tò mo wà àní ọjà ni mo wà bí mo ṣe ń bọ̀lẹ̀ bàbá Èkìtì mo dẹ̀ bẹ̀rẹ̀ mo ń ṣàlàyé fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ orí rédíò yẹn ni a lè gbọ́ káàkiri a lè ṣàlàyé iṣẹ́ tí rédíò yẹn máa ṣe fún wa rẹ o tẹ́ bá ti gbá lámì ẹ pè nọ́mbà yìí ìyá ìkan ìkejì ìkẹta Ìjìnlẹ̀ máa gbọ́ torí mo rí wípé ò lọ́pọlọ ó ti pẹ́ tí mo ti mọ̀ pé nígbà tí o ti darapọ̀ mọ́ Onítìrí ní mẹ́mórì ẹ ti kó virus kì í ṣe gbogbo ọmọ Yorùbá ló ní oore ọ̀fẹ́ kì í ṣe gbogbo ọmọ Yorùbá kì í ṣe gbogbo lẹ́mìí kì í ṣe gbogbo ènìyàn ló ní oore ọ̀fẹ́ sí íńtánẹ́ẹ̀tì ẹlòmíì tó bá tan íńtánẹ́ẹ̀tì ẹ̀ ó pẹ́ tó pàpàtà ìṣẹ́jú mẹ́wàá ó ti pa torí bí àwa ṣe ń rí íńtánẹ́ẹ̀tì ló ń bíbà yìí kí ni Nàìjíríà tiẹ̀ fún wa ní ìrọ̀rùn ìnira ní tó bá lọ ṣe íńtánẹ́ẹ̀tì oṣù kan Nàìjíríà ni mo ti máa rí tó máa lọ stop oṣù kan dátà oṣù kan tó ṣe yẹ láàrin ọjọ́ méjì dátà yẹn máa tán rédíò yẹ ò ní ìlò dátà the radio did not nílò dátà òyìnbó mi pọ̀ òyìnbó ni màá fi máa yé Ìjìnlẹ̀ jẹ́ ọmọkọ́mọ ìkọ̀ọ̀kan lẹ́yìn ọmọ àlẹ́ Oǹdó máa yọ dànù ìkọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá ti lẹ́yìn jẹ́ kí Yorùbá ó ṣí sí mi ìkọ̀ọ̀kan lẹ́ máa yọ dànù. That is another one. Rédíò yẹ ò nílò íńtánẹ́ẹ̀tì dà bàbá Èkìtì orí kìíní tẹ́ ti ṣe kìíní yẹn ẹ wo nígbà tí mo gbọ́ rédíò tí mo gbọ́ program yẹn lọ mi ò tẹ́ lè wojú 30 minutes tí mo ti pa torí pé mi ò lówó dátà sọ́ọ́dì òmò bọ̀. Hello? Yes sir. Ẹ má bínú rédíò yegede ojú tọ̀tà o rédíò yẹn náà tún pè fún Ìjìnlẹ̀ àwọn ọmọ Yorùbá understand pé rédíò yẹn máa ṣèrànlọ́wọ́ fún wa níbi tí ẹsẹ̀ wa ò lè dé rédíò yẹn máa débẹ̀ àmọ́ ẹ̀yin kákọ́sí Onítìrí ẹ̀ fi àṣeyọrí ìran Yorùbá that is why tẹ̀fi jáde síta tẹ̀fi ń tako rédíò yẹn níbi tí rédíò yẹn máa dé ẹsẹ̀ wa ò lè débẹ̀ torí pé kì í ṣe gbogbo Ṣàngódábúlé Okòdìlú tó wà nílẹ̀ Yorùbá pápátá lálẹ́ lórí ọ̀fẹ́ àti tẹ̀ ṣùgbọ́n ohun rédíò yẹn máa débẹ̀ tá a máa kú rí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 r
rédíò yìí bàbá Awólọ́wọ̀ ti ṣe rí tí ìran Yorùbá ń lò tó ń gbé information jáde káàkiri tí mẹ̀kúnnù ní access sí, olówó ní access sí, ẹni tí olówó ní access sí. Nígbà yẹn kò rọrùn fún àwọn olóṣèlú láti máa parọ́, but nígbà tó damage communication láàrin aráàlú àti ìjọba ó rọrùn fún wọn láti máa ṣe kíni, láti máa parọ́. Wà á ní nígbà yẹn lọ́hùn rédíò pọ̀, bẹ́ẹ̀ ni rédíò pọ̀ bí tòde òní, ṣùgbọ́n òdodo wà nígbà yẹn lọ́hùn all the station, radio station, television station, they have independent, what we call the independent. But lóde òní gómìnà ló ń control radio, majority of radio gómìnà ló ń control ẹ̀. Ṣùgbọ́n mi ohun tó máa sọ gómìnà ló máa sọ sí wọn lẹ́nu. Let me remind you, Ijinle ọmọ àlè Ondo state òpònú, àwa mọ̀ pé tó máa jẹ ni wọ́n wá kiri. Nígbà tí Ayéfẹ́lẹ́ ṣe program kan ní radio station nìbàdàn, gómìnà kan jáde síta tó ní dandan wíwó lòun máa wọ́ sí radio station yẹn torí wípé kò ṣe ohun tí gómìnà yẹn fẹ́. This radio station belong to Yoruba. Ẹ fẹ́ mọ̀ dé abájọ ní Ijinle, ẹ lè mọ̀ ó ti lọ, sọ pé ó ti lọ Ijinle. Kí n wá kúrò lórí rédíò yẹn, Ijinle yóò bá ní pé ẹni máa dáṣọ fún ni tọ́nu ẹ̀ là ń wò. Èyí tẹ́ ti ń pariwo Adélé láti the beginning of this year. Where is that Adélé? Àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní last year àbí Dr. Koko agbowó rédíò ẹ ló kówó rédíò jẹ ni, ó kówó rédíò jẹ ni. This man ti jáde síta pé wọn kówó rédíò yẹn jẹ ibi tó bá ṣe dé ló wà náà rédíò ti wá jíde sí ní gbogbo owó tẹ́ gbà
tẹ́ ń gbà $1 million tẹ́lẹ̀ ń gbà láti ìbẹ̀rẹ̀ ọdún yìí kí lẹ fi ṣe Ìjìnlẹ̀ where is the adelaide àwọn tẹ́ ń lọ sí Ìjìnlẹ̀ Amúlùdù FM tẹ́yìn mú gàrí wọn níbẹ̀ gbà wọ́n ẹ̀yin ò láṣeyọrí kankan àṣeyọrí lẹ̀ ń wò yìí ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá àwọn wọ̀nyí ò àwọn ẹ ti rí wọn bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ wò wọ́n wọn ò fẹ́ ká débi tá à ń lọ Ìjìnlẹ̀ ò fẹ́ ká débi tá à ń lọ ẹ ti mọ̀ wọ́n mọ̀ pé bàbá ẹ ti tún ṣe àṣeyọrí kan àṣeyọrí ni rédíò yẹn jẹ́ fún wa tí ó máa àwọn olóyìnbó wọn máa sọ wípé communication ó ní agbára olóṣèlú kan wà lẹ́kìtì ń bíbá ìgbà yẹn lọ́hùn tó bá fẹ́ wádìí èèyàn kò séye mílíọ̀nù tí ò lè fi wádìí onítọ̀hún we don't need it we have that radio ó ń tayín lára ni àṣeyọrí wo ni ìwọ àti ìyá ẹ Dúpẹ́ 2x2 onítìrí tẹ́ ẹ ti ṣe ẹ ti gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ẹ ti gbalé lọ́wọ́ ọmọ Yorùbá ẹ ti gba mọ́tò lọ́wọ́ ọmọ Yorùbá àdéhùn òdìdé náà orí ikọ̀ ló já sí orí ikọ̀ ló jáde níbo lẹ dé lọ́dọ̀ yín níbo lẹ ń lọ owó tẹ́ ń gbà owó òmìnira káàdì tẹ́ ti ń gbà láti ọjọ́ gbọ́rọ́gbọ́ kí lẹ fi ṣe ẹlẹ́ máa ránṣọ àmì ẹ máa ránṣọ ọlọ́pàá ẹ máa ránṣọ civil defence ṣe bí tẹ́ sọ fáwọn ènìyàn nìyẹn ǹgbà tẹ́ máa kọ́ṣọ síta polo tẹ́ 1,500 naira láàárà lẹ́kìtì wa ń bí báyìí 1,500 naira láàárà ní Èkìtì wa ń bí báyìí àwa fi 500 naira tẹ orúkọ sẹ́yìn ẹ̀ make him 2,000 naira òun lẹ kó jáde ẹ tẹ gba owó lọ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá gbogbo àwọn tẹ gbalẹ lọ́wọ́ wọn tẹ ní Adéléndé Dúpẹ́ wà á lọ òní bọ̀ Dúpẹ́ ọlá Dúpẹ́ yìí ti lọ kò ní bọ̀ kí lẹ rí mú bọ̀ ń bẹ Ìjìnlẹ̀ ayé ẹ̀ gan òwú ni torí ayé ẹ̀ kún fún kìkìdá irọ́ ayé ẹ̀ kún fún kìkìdá mọ̀nàfìkì ayé ẹ̀ kún fún kìkìdá ìjákulẹ̀ ẹ̀yin èèyàn mi ẹja pàdé lálẹ́ lórí èsì ọ̀rọ̀ yẹn tí ẹ gbọ́ mi ó ń tó wọn ní tẹ́ ẹ bá ti fẹ́ rédíò yẹn ẹ pè mí gbogbo ẹ̀yin ọmọ Èkìtì ẹ pè mí bàbá Èkìtì bó láyé lè gẹ́ẹ̀tì rédíò yẹn èèyàn kan ti pè mí sí ẹ̀yin tó ń do ẹ pé Ọmọlúkà ẹ̀yin tó gùn ẹ pé ìyá mi ọmọ Ọbásanjọ́ ẹ pé Òmeyọ̀ gbogbo ẹ̀yin ti Jẹ̀bú ẹ pé Yorùbá ló wù mí ẹ̀yin tèkó ẹ pé ọmọ ọba Abíọ́dún Great Chapel ẹ pé Àlùkà Àfọ̀njá TV ẹ pé Pastor Agboola ẹ̀yin tọ̀yọ́ ẹ pé Táíwò Thomas tí gbogbo yín mọ̀ sí ìmọ́lẹ̀ Yorùbá ẹ pè wọ́n ẹ jẹ́ kí rédíò yẹn káàkiri nígbà tí rédíò yẹn bá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ bá ń gbádùn ẹ mọ̀ wípé olórí burúkú ní Dúpẹ́ Onítìrí àti Ìjìnlẹ̀ àpòfun tó ti ṣìnà lé. Number one, let me give one point before I go. kẹ́lẹ̀ Yorùbá wípé imú níkà kò jẹ́ ká gbóòórùn àṣebí imú Yorùbá ò ní kà mọ́ o àti ń gbóòórùn àwọn àṣebí. Ìjìnlẹ̀ is from Ondo State. Bàbá àròpọ̀ ti wálé ó ti wá sóńdó tẹ́tú ṣó fídíò ẹ̀ àìmọye àwọn tó tẹ̀lé bàbá Akíntóyè tẹ́ ti wálé kó yàrá ó dídí ọ̀sẹ̀ kan ló fi wà ń bàdàn tó ṣe àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú ìyá mi tó yìn Ọláoyè ìyá mi ẹni Ọbáfẹ́mi wálé Dr. Coker wálé àwọn òsàpálọ̀ àwọn òsàjìnà wọn gbókèrè máa sọ̀rọ̀ burúkú sílé ẹbí Ìjìnlẹ̀ léèrè pé kó wálé tó bá bí dáa kó wálé tó bá jẹ́ pé lóòótọ́ ló ń ṣiṣẹ́ òmìnira Yorùbá kó wálé tó bá jẹ́ pé lóòótọ́ àti òdodo ní Ìjìnlẹ̀ ló gbé òtítọ́ dání ẹni kó wálé wọn lè wá gbogbo blablabla pòtòpòtò tó ń sọ yẹ ó ń wá tíkẹ́ẹ̀tì Amẹ́ríkà ni he want to relocate ó mọ̀ pé àṣírí òun ti tú tí a mọ̀ pé táṣírí èèyàn bá ti tú nílùú kan a máa wọ́nà láti sáko nílùú yẹn ni ó mọ̀ pé àṣírí òun gbogbo ìwà ìbàjẹ́ tó ń ṣe ní Turkey àṣírí òun ti tú ó ṣe jáde lẹ́wọ̀n ni kò tó fẹ́ padà lọ sẹ́wọ̀n míì mọ́ so àwọn tó dẹ̀ promise ẹ̀ pé àwọn máa bá ṣe passport tó máa fi dèrò Amẹ́ríkà o ìyàwó Onítìrí ẹni tó máa dáṣọ fún ni tó dẹ̀ pé tọ́nu ẹ̀ là ń wò bọ́n wọ́n ṣe pẹ̀lú àwa iná nìyẹn pé bàbá Èkìtì tó bá ti accept kó fẹ́ tẹ̀lé wa lọ́wọ́lọ́wọ́ lọ́nà a máa transfer 20 million naira sí àkáǹtì ẹ wo kẹ́lẹ́ mọ̀ pé ojú títì ni mo wà ṣé rí mọ́tò ló ń kọjá yẹn o ṣé rí wọn àwa ò ṣe Yorùbá nation títí wa pamọ́ àwa ò ṣe pamọ́ tó bá ti tẹ̀lé wa náà a máa transfer 20 million mo wo gbogbo àwọn tó wà ń bẹ̀ tí majority of them bá ní 20 million naira cash lọ́wọ́ wọn ò ní sí l'Amẹ́ríkà wọn ò ní sí ní London mo wá yá sọ fún wọn pé ẹjọ́ ẹ má fi 20 million bá yé èmi jẹ́ nígbà tí n bá gba 20 million káwọn ọmọ mi tó dàgbà màá ti ná tán màá wá ra ìyà àti ìṣẹ́ àti òṣì ńlẹ̀ dà wọn ọmọ mi mo kọ́ mo fẹ́ ra oríire ìgbádùn ìbùkún
ọjọ́ ọ̀la tó dára nígbà tí n bá lọ tán káwọn ọmọ mi máa jèrè iṣẹ́ tí mo ṣe. Ìjìnlẹ̀ tó bá dé pé lóòótọ́ ni wọ́n ṣe Yorùbá nation wálé àfẹ́rí ẹ má dúró tó kì í máa sọ̀rọ̀ tí o mọ̀ àwọn mo mọ̀ pé òye ẹ ọpọlọ ẹ ti yòrò nígbà tán dá Kudi rédíò lẹ̀ ṣùgbọ́n mi Kudi rédíò yìí ṣe íńtánẹ́ẹ̀tì rédíò wọ́n dẹ̀ gbọ́ nílẹ̀ Yorùbá wọ́n gbọ́ lẹ́kìtì wọ́n gbọ́ lóńdó wọ́n gbọ́ káàkiri gbogbo Áfíríkà ní Kudi rédíò òye ẹni àlọ́ òponú gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀yẹ̀ ọ̀dọ́ ṣẹ́rí aṣíwájú ẹni bá ti ṣíwájú tó bá ṣíwájú àjọ bóun bá ṣe rí làwọn èrò ẹ̀yìn ẹ̀ ṣe máa rí bóun ni Dúpẹ́ Onítìrí ṣe rí full for failure Dúpẹ́ Onítìrí kún fún irọ́ ó kún fún olè ó kún fún mọ̀dàrú ó kún fún èdè àìyedè ó kún fún ìbàjẹ́ ó kún fún dagboru. Ìjìnlẹ̀ wálé gbàyẹ́lá tó máa mọ̀ pé ọmọ ọkọ ní ẹ lóòótọ́ gbàyẹ́lá tó máa mọ̀ pé ohun tó ń sọ òdodo ọ̀rọ̀ ló ń sọ ó yí ẹ wálé. Gbàyẹ́lá tó máa mọ̀ pé lóòótọ́ ni Ìjìnlẹ̀ sọ tó bá tiẹ̀ wálé tó dẹ̀ jáde síta tó dóoru state capital Ondo state Àkúrẹ́ màá tẹ̀lé ẹlẹ́yìn ọmọ àlè ni ẹ ọmọ ìrìnkìrìn ni ẹ Yorùbá gbé ẹ sí gbangba ni orúkọ bàbá Akíntóyè làwọn ènìyàn fi tẹ̀lé ẹ ló fi dẹni tó ní stúdíò ṣèbí fóònù náà ló ń gbé síwájú bíi ti tèmi tẹ́lẹ̀ ọmọ ìrìnkìrìn àwa ò gbá ọmọ Yorùbá owó òmìnira owó àkáǹtì òmìnira àkọ́kọ́ tó sọ tó ní security táwọn bàbá yẹ pè fún náà fi ṣe tí mo lè fọwọ́ sọ̀yà tí mo wà behind of it mo gbá wájú mo gbá ẹ̀yìn mo gbá àárín nínú ẹ̀ àwọn mo mọ̀ pé fẹ́ dọ́gbọ́n mọ̀ di abájọ ní ẹ̀nì mọ́ iṣẹ́ tẹ̀yìn ṣe síta ní kẹwàá gbé jáde síta àṣeyọrí tẹ̀yìn ti ní ẹ declare ṣé bẹ́ẹ̀ láti tẹ̀lé láti gba Yorùbá nation ṣebí ìwà àtìyá ẹ̀ láti gba Yorùbá nation ṣebí ìwọ ló wà náà sí pé congratulation àwọn ọmọ òmìnira ti ajáàkì amúlùdù FM nìbàdàn láàrin wákàtí kan àwọn yẹn náà ajáàkì àwọn ọmọ yẹn padà àbó ti gbàgbé ni what about reclaim what about occupy adélé yín kọjọ́ tẹ́tí pariwo adélé yín àṣeyọrí wò lẹ́ ń rí tẹ́tẹ̀ lè wá fi wọ́n fọmọ Yorùbá pé oore o àṣeyọrí tá a ṣe lélẹ́yìí láṣeyọrí Ìjìnlẹ̀ bomb bastard ọmọ àlè ọ̀sìnwín jáde síta come to Ondo state gbogbo àwọn tó jẹ́ tó ń tẹ̀lé bàbá Akíntóyè majority of them ti wálé wọn tán bóyá ló mọ̀ kó yàrá wálé kò wálé láti nǹkan bí August wa wálé tẹ̀ mẹ́ta lórí ọ̀rọ̀ Yorùbá nation náà ni ológun lolúwa ti wálé àbọ̀bẹ́ kí n máa show video kí n máa show picture lot of them ló ti wálé wọn àṣẹ Yorùbá ti wọn lábẹ́ ẹjẹ́ ṣe báyìí tá a dẹ̀ ń ṣe tá a dẹ̀ ń rí resort ẹ jáde síta Ìjìnlẹ̀ fi tọ́kì lẹ̀ máa gbà tó jẹ́ pé òtí ẹ̀ lówó tó máa fi wọ play láti tọ́kì ṣó gbọ́ gbogbo ohun tó sọ síta màá tu fún ẹ torí mo mọ̀ pé ọ́fíìsì ẹ ti yòrò ìran burúkú ìjọ̀wọ̀n àná tó rí tó bá dé pé o láròjinlẹ̀ ni ìran burúkú ìjọ̀wọ̀n àná tó rí tó ní ìjì gbé ẹ lọ ó yẹ kó mọ̀ pé o ti bọ̀ lẹ́nu ìjì ọ̀hún ṣé ló yẹ kó láròjinlẹ̀ bọ̀ tó o láròjinlẹ̀ ìjì àbọ̀ ti gbàgbé ìran tó rí ìgbà yẹn lọ tó sọ fún mi ìjì ń gbé ẹ lọ báyìí Ìjìnlẹ̀ ó dẹ̀ padà ìjì ń dẹ̀ máa gbé ẹ tó bá sọ sínú agbami òkun tí ò sẹ́ni tó máa dóòlà ẹ̀mí ẹ á jẹ́ pé ó lọ nìyẹn ìgbà yẹn ní Dúpẹ́ Onítìrí máa padà lẹ́yìn ẹ ẹja padà nírọ̀lẹ́ God bless. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.